don't know why I should be treated like this. That's why you need to leave him. Give him some space. Let me let Bani. Yeah. Báwo ni my. Shut up! Shut your dirty mouth up! Ọdún mẹ́jọ Amaka ò kì í ṣàjòjì sáré ìmọ̀ náà. I will advise you postpone this wedding. Ayé mi ti bàjẹ́. Ẹ ti sọ fún mi. Tínú mi ò bá ṣe dùn ní inú ilé yìí, kò sẹ́ni tínú ẹ̀ máa dùn. Good, but there was a new cake that I had trouble with. Close the door behind you. Go out. Mo sọ fún yín pé bad influence ni àwọn witch àbí Olójú ìjọba máa tó gba etí wọ̀. Àtìgbà tí mọ́mì ti dé, it's just been from one problem to another. I think the only thing tí mo fi ipò lè ṣe ni pé better go relocate. Anytime tí mọ́mì bá ti rí mi pẹ̀lú obìnrin báyìí, it becomes a problem. You won't marry that idiot in my presence. And I will marry her in your absence. Jesus. Ṣé o fẹ́ fẹ́? Dábìlò, ṣó fẹ́ fẹ́ ni? Tó o bá ní mo fẹ́ fẹ́ mo fẹ́ fẹ́ náà ni. Tó o bá fẹ́ kí àwọn òbí ẹ kí wọ́n ra ticket wá sí Amẹ́ríkà fún burial ceremony ẹ, leave my son alone. I will never let it happen. O ò lè fẹ́ láyé. ọ̀nà wọ́n sẹ́kẹ̀wẹ́ ọ̀nà sẹ́. This is my son's house. Do as I say. No, woman. I won't do what you say. You can't order me around. ewúrẹ́ òkúkú ló mọ̀ sọmọ ìyá àgbò àgùntàn ló ní yóò wò dúdú. Gbádébọ̀ ṣọ́ ara ẹ o má jẹ́ kí inú bí mi sí tinú ọlá débi tó máa rí pípọ̀ ojú mi o. Mama, ẹ dá padà. Hi. Yes, I'm calling. There are some idiots harassing me downstairs, making noise in my apartment, and I don't appreciate it. You are a totally disgrace to the world. Mo ṣe jẹ spaghetti láìpẹ́ yìí ni. Màmá náà ti gbọ́n pa ẹ́. Ṣé bó ṣe wà yẹn? Best food one is spaghetti. Kò yẹ ká fún ọkọ làmì fún sàrà sí Amẹ́ríkà. Ṣé torí ọ̀rẹ́ ló lè ṣe lọ pé dé tí wọ́n wá? Ẹ ká sọ mọ́ mi. Ẹ ǹlẹ́ o. Yes ma. Yes ma. Tinubu bèrè. O ṣe béèrè títa. Ẹgbẹ́ mi fẹ́ sọ pé kò sí nǹkan tó fẹ́ fọkùnrin ṣe. Ẹ yọkùn lọ́rùn mi. Mi ò ní yọkùn lọ́rùn ẹ o. Mo dẹ̀ yàrá spaghetti fún yín o ṣé mo pẹ́ láìkí ẹ. Bọ́ ọba dédé ọba ń kó fún yẹ. Orí ẹ̀ dúdú. Mama! Ìwọ àti ta lẹ̀ ń jà mí ṣe. Ẹyin gángan ni mo bá jà. Mommy, I'm hungry. Kí ni problem ẹ̀ náà? Kí ni stress ẹ̀? Ẹ sọ fún Tinubu pé mo wá mà. Orí kan. So fi rù balẹ̀. So àfi bí ewé mọ́ínmọ́ín. Tí ikú bá ń wù yín kú, màmá. Tí ikú bá ń wù yín kú, ẹ bọ́ sí express. Kíkọ̀ wọn àrùn sódà. Mo tún máa parí. Ẹ máa kú sàrà. Ẹ jẹ́ kí n bí kinní kan. Ṣé ẹ ti ra pósí? Èmi kè ọ̀kan wò mí báyìí ni o. Ó wà lára mi bàjẹ́. Àmọ́. Jọ kí lè lè. Noodles ni. Noodles ni. Láì ṣàdìyẹ. Bébí kí ni wọ́n fẹ́ jẹ láàárọ̀? Ẹni fi wá ọ̀kẹ́. Mọ́mì kí lẹ̀yin fẹ́ jẹ láàárọ̀? Gbogbo ohun tó lọ́run bá fún yín lágbára pé kẹ́ ẹ fún wa jẹ ní o. Ok, ẹ̀yin náà fẹ́ anything àbí? Kò sí problem. Bébí show my spaghetti. Mo fẹ́ máa rí ilé. Mo ń padà rí Nàìjíríà. àtún ti délé rí lọ́tún ni àrà tuntun la tún gbé jáde. tèmi máa wá yàtọ̀ ẹ rí wípé gbọ̀ngàn half pie lọ́run la máa ń lò but àwa ṣe kí ni àwa síwájú ìta gbangba half pie lójú táyé gbangba. ṣé gbogbo wa ti rí bí ìlà ṣe lọ bàbá wa bẹ̀rẹ̀ láti bí tàbá mu gẹ́gẹ́gẹ́gẹ́ tá a débi ó ti lẹ́bù tàbá tó tọ̀ gẹ́gẹ́gẹ́ tá a débi ẹ ti jẹ̀bẹ̀ tàbá wa tọ̀ gẹ́gẹ́gẹ́ tẹ́ ẹ lè débi ó bà ẹ̀bùn rẹ pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́pẹ́. ó yá ìsà number 1. Dàlẹ́ ni tó máa jẹ̀bọ̀ òun àti ọ̀mọ́ ó yá kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́.
mo jẹ lọ mo ti jẹ lọ ẹ ṣe àdúpẹ́ o. ó tún ìwà ló kàn. ìyá ìlà fúnra ẹ̀. ìyá ìlà ẹ̀ lẹ́mu ẹmu lóògùn lá ìlà ò lóògùn. ó yá bó gbẹ̀ngbẹ̀ kiri gbẹ̀ngbẹ̀ àgàlàǹtà. Agalanta, hey. Agalanta. Hey. Oya. Ah, ó gbẹnu tán o. Hey! Ìwọ̀n tó kú wa fẹ́ gbà. ẹ rí i pé àwọn obìnrin wa gan-an wọn fẹ́ gbà. ọkọ̀ jó ni ìran ló bá wò kẹ́yìn àwọn ọkùnrin kan wà nílé fún wọn. Ó yá go gbẹ̀ngbẹ̀ gírí gbẹ̀ngbẹ̀. Ó máa lọ. ẹlẹ́dùn ò ṣeun o ọlọ́run ò ṣeun orí ìyá mi ò ṣeun ò ṣe lédùn. ẹ máa jẹ yálà ìyá ẹ̀bùn. Ó yá go. Dúró mi tẹ́ adé náà ní ká ẹ dúró sẹ́ẹ̀ bá kúrò bẹ́ẹ̀. Ẹgbà ẹ má ẹ wá lásán ẹ má wà lásán ẹ jẹ́ kí ẹ lọ lásán. Ẹ padà wà lọ́jọ́ mi. Go!
lawless baby. Wẹ́rẹ́ ló kọ̀ o. Ó yá go. Oyin mẹ́rin. Oya. Oyin mẹ́rin. Ìbẹ́pẹ nìyẹn. Ngbọ́ kí ni sáyẹ̀sì kùkùmbà yẹn? Onímọ̀ ni mo fún ẹ yẹn. Wóò yé gbè. Tó gbà ẹ́ léèsì. bí òru ní sálásọ dúdú bẹ́ẹ̀ sì ni bí òru ní sekunu àgbè àgbénú omi ríran tẹja àgbénú ọlẹ̀ ríran tàdán. Báyìí ẹni tó kàn báyìí o. Ẹni tó kàn kó bọ́ síbí. Ó yá. Ẹni wípé má jẹ̀ ká. Ó yẹ èmi lọ́kàn. Níbo? Kí ló dé? Kí ni ẹ jẹ bá sáré jà lẹ́yìn? Níbo? Ẹ̀rọ kò sẹ́ẹ̀ sí. Kí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bọ́ gìlàgìlà yá sì tẹ̀lé èmi lọ́kàn. Ajẹ́ ń ṣe yìí. Ẹ karùn-ún tí wàá bíbí ni mi ti jẹ rí ibi ilé ọjà lónìí. Ibi ilẹ̀ bá wa. Kí wàá ní tí a kọ̀ọ̀kan yìí rárá. Kò tí ì kàn yìí. Màmá Tẹ wá gba wájú. ẹ ṣe sùúrù. Ṣé rí lónìí ẹ máa jẹ ẹ kàn bá wa tó. Ẹ bọ́ sẹ́yìn jàre. Ẹ pé ẹ bá wọn kan ẹ jẹ́ ká tó bó ṣe yẹ kí gbogbo ẹ̀ kó ṣe kí ni. Kò lọ́ fẹ́ kọ̀ balẹ̀ ibi lájọ wà. Ẹ ń bọ̀. Kẹ́mi tó sẹ́yìn. Ẹ lọ́tò bọ́ sẹ́yìn. Ó dàbí pé ẹ̀ mọ́rú èèyàn tí mo Ìwé ìyàwó. Èmi kò wà nílé. Ta ni kí lẹ ẹ jẹ́? bẹ́ẹ̀ mọ́rú èèyàn tí mo jẹ́. Kí lẹ jẹ́? Ìwà fara mi. Irú èèyàn wo irú èèyàn tí mo jẹ́. Mami. Ó yá. Ẹ wo ṣe rí eré la wá ṣe ń bí kìjàkọ́ ẹnì ìjà pérépéré. Ọ̀rẹ́ mi alákàdá. Jọ wá assist mi. Ẹ sá máa ṣe. Ẹ máa ṣe. Mi ò mọ̀ bóyá ọ̀gá yẹ́lò ẹjọ́ ẹ̀mí ń bíbà kẹjọ́ ẹ̀mí. Mo lè ṣe wedding last week. Mi ò mọ̀ bóyá mo lè fọwọ́ kàn wọ́n ni. Mr. Sukudu. Ẹ ṣe. Ọ̀dí. Ẹ fàyà hàn. Màmá ẹ gbọ́. Ó yẹ ṣe ń tẹ́sẹ̀ dákun ẹ jẹ́ ń rọ́nà lọ. Ṣé mo lè fọwọ́ kàn? Ẹ lè fọwọ́ kàn ó yẹ dá mi lóhùn. Mo lè fọwọ́ kàn. Bẹ́ẹ̀ ni. Mo lè fọwọ́ kàn. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Ẹ ti ń pẹ́ jù. Ọwọ́ yín ṣe á gbọ̀n báyìí. Mami. Ṣé mọ̀ wípé ibi tá a dé dúró yìí eré la wá ṣe kò ń ṣe tìjà mi ò dẹ̀rù wípé ó yẹ kó dogun bí eléyìí. Màmá ẹ rọra máa tá gẹ́gẹ́ lọ sí iwájú bẹ́yẹn. Tó ti yá tó yá. Ẹ bá ara tọ́ lọ gẹ́gẹ́. Ẹ ti wọlé máa tọ́ lọ gẹ́gẹ́. Mami lẹ pẹ́ o. Coordinator ẹ ká sọ tẹ̀lé. Coordinator ẹ ká sọ tẹ̀lé ọ̀sẹ̀. Ilẹ̀ ẹsẹ̀ mi ta ni mo ṣe o. Àwọn ìyálẹ̀.
wọ́n mi ti wọlé bẹ̀ tẹ̀ dìde. Ọlọ́run tí ọ̀dọ̀. Ẹ̀dọ́ láyọ̀. Ẹ̀dọ́ láyọ̀. Mò ń bọ̀ o. Ká sọ wọn. Màmá, ẹ wá mú èyí tó bá ti wù yín. Gbogbo ẹ̀dínkà kó, gbogbo ẹ̀dínkà kó, a kó fún yín. Ohun tó bá ti wù yín, ẹ mú fún ara yín. Ẹ mú sí. Màmá, aṣọ yín, aṣọ yín. Ẹ lọ rẹ o. Ẹ ṣe mà. Ó dà rẹ o. Ó dàbọ̀ o. Ẹ ká sọ wọn náà. Aṣọ yẹn tó bá wù wọ́n wá padà wá lọ́dọ̀ aṣọ wọn. Ẹ̀yin èèyàn mi, ṣe rí gbogbo tá à ń ṣe ń bí eré ìdárayá là ń ṣe kì í ṣogun kì í sì ṣèjà àmọ́ ṣe rí tèmi yìí ó ti fẹ́ ṣe apá kan jà mọ́ ibi tá a bá dé yìí ibẹ̀ la máa fi igun sí di ọjọ́ mi àwa náà fara mọ́ ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ mi ń bí torí wípé mi ò fẹ́ kí ẹ wá yín kó wá lásán ẹjọ́ wá lásán. Ẹ wo sísàkọ̀dí gbogbo gift yìí ẹ kó fún màmá tí a lọ. Màmá ti lọ. Ẹ máa bọ̀ ẹ̀yin ẹ wá gbà ṣebí èmi àti yín lájọ wà ń bí ẹ wá gbà nǹkan lọlé kí a sinmi eré àníyàn tèmi eré la wá ṣe kì í ṣogun ìgbà tó wá ti di pé wọ́n fẹ́ sọ́dọ̀gun wọ́n fẹ́ sọ́dọ̀tì a nílò láti bá wọn. Tẹ̀gbẹ́ òkè ni ẹ fún mi. Tẹ̀gbẹ́ òkè. Ẹ máa tó bá ti. Ó ti ẹ̀ ti tó. Ṣé wọ́n fọwọ́ kan ọ̀gẹ̀dẹ̀? Gbàǹtọ́ gbàjà lọ jàre. Sẹ́yìn alẹ́ yìí náà mo ti kọ́. Gbàgbà mọ́. ojú ẹsẹ̀ wọn lọ lẹ́sẹ̀ mọ́lẹ́ o. Ẹ ṣé o.